Wàsíù Àyìndé lè di Awùjalẹ o, ṣùgbọ́n bí àwọn kan nínú àwọn ọmọọba Ìjẹ̀bú Òde, pàápàá àwọn tí wọ́n ti ìdílé Jádíàrà àti Fòṣẹ̀gbùwà, tí wọ́n gbọ́ pé Alhaji Wasiu Àyìndé Anífowóṣe ti jáde pé òun fẹ́ di Awùjalẹ tuntun ti ń bínú. Bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà tí wọ́n mọ ìdí ìtàn ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Wọ́n sì fọba lé pé kò sí kinní kan tó dí Wasiu Àyìndé lọ́wọ́ láti má di Awùjalẹ. Òun kan náà tó lè dí lọ́wọ́ ni òun fúnra ẹ̀. Olórí ẹbí Fòṣẹ̀gbùwà tí Awùjalẹ tuntun yóò ti jáde báyìí, Alhaji Lateef Adédayọ̀ Owóyẹmí, ti sọ pé kò sí ẹnìkankan tí àwọn yóò tilẹ̀kùn mọ́ títí dórí Wasiu Àyìndé náà, pé kò lè du ipò Awùjalẹ níwọ̀n ìgbà tí ẹni náà bá ti kún ojú òṣùwọ̀n tó sì ṣe gbogbo ohun tí wọ́n ti là kalẹ̀ pé yóò sọ tòun dọba. Alhaji Owóyẹmí ní ìlànà lọ̀rọ̀ oyè Awùjalẹ jíjẹ o, kì í kàn ṣe ibi tí ẹnìkan ti ń ronú láti ṣe ohun tó bá wù ú lọ́kùn ara ẹ̀ ṣá, àti pé ìlànà yìí làwọn yóò tẹ̀lé, nítorí bí àwọn bá ti tẹ̀lé ìlànà náà, ohun gbogbo ni yóò yọrí sí rere. Bẹ́ẹ̀ àwọn èèyàn ń bínú gidigidi o, wọ́n ní àwọn ò lè gbà. Olórí ẹbí Jádíàrà, àwọn tí oyè náà kàn gan nínú ẹbí Fòṣẹ̀gbùwà, Ọ̀túnba Akínọlá Ọ̀dẹ́dìnà kọ̀wé jáde ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 7 oṣù kejìlá yìí pé àwọn ti ṣe ìwádìí tàwọn o, àwọn sì ti rí i pé Wàsíù Àyìndé kò tí ì délé àwọn wá rárá. Kò sì sí ibì kankan tó fi tan mọ́ àwọn Jádíàrà, àwọn kò sì lè kà á mọ́ inú ẹbí àwọn. Bẹ́ẹ̀ ni obìnrin kan tí wọ́n pè ní Mọ́rẹ́nikẹ́ Alébíoṣù, ẹni tí wọ́n ní òun ní àrẹ̀mọ obìnrin Fòṣẹ̀gbùwà, náà lọ sí orí ayélujára tó sì lámọ́lẹ̀ pé ọ̀rọ̀ Wàsíù Àyìndé kò yàtọ̀ sí bí ìgbà tí ẹnìkan jẹ́ alága PDP tó wá lóun fẹ́ du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ APC. Ó ní Wàsíù kò pe ara ẹ̀ ní ọmọ Jádíàrà tẹ́lẹ̀, Fìdípọ̀tẹ̀ ló ń pe ara ẹ̀. Báwo ni yóò ṣe wá jáde báyìí tí yóò ní Jádíàrà lòun? Ó ní bí ọba bá wù ú jẹ, kì í ṣe irú Awùjalẹ ni yóò jẹ o, kó lọ jẹ oyè lébùrè ọba abúlé. Bẹ́ẹ̀ ni wọ́n ń fa ọ̀rọ̀ náà lọ tí wọ́n ń fà á bọ̀ láti ọjọ́ 7 oṣù kejìlá yìí tí Wàsíù Àyìndé ti kọ lẹ́tà sí àwọn ìdílé yìí pé òun fẹ́ jẹ Awùjalẹ Ìjẹ̀bú Òde nítorí ọmọ Jádíàrà lòun ṣe. Àmọ́ gbogbo èyí kò dá olórí ẹbí Fòṣẹ̀gbùwà fúnra ẹ̀ dúró. Kò dá a dúró láti fún Wàsíù Àyìndé ní fọ́ọ̀mù. Àwọn ni wọ́n fún un ní fọ́ọ̀mù gẹ́gẹ́ bí ẹni tó lè du ipò ọba. Àmọ́ bàbá náà ti sọ̀rọ̀. Alhaji Owóyẹmí ní ohun àkọ́kọ́ tí Wàsíù yóò ṣe ní láti dá fọ́ọ̀mù tí àwọn fún náà padà. Bó bá ti dá fọ́ọ̀mù náà padà, níbẹ̀ ni ọ̀rọ̀ yóò ti bẹ̀rẹ̀. Ó ní kò sí ohun kan tó le nínú fọ́ọ̀mù yìí. Fọ́ọ̀mù tí yóò fi sọ ìdílé ẹ̀ ni. Wọ́n ní bó ti gba fọ́ọ̀mù náà, orúkọ bàbá rẹ̀ wà níbẹ̀, tí bàbá bàbá rẹ̀ yóò wà níbẹ̀, tí bàbá tó bí bàbá bàbá rẹ̀ yìí náà yóò wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì tò àwọn orúkọ náà dé ìpele 7. Wọ́n ní nígbà tí yóò bá fi dárúkọ olórí ilé wọn títí dé ìpele 7, kò sí kí àwọn èèyàn má jẹ́rìí sí pé lóòótọ́ ni àwọn ọmọ lágbájá, tàbí kí wọ́n já a nírọ́ pé kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìran àwọn. Alhaji Owóyẹmí ní àwọn ti sọ fún Wàsíù Àyìndé fúnra ẹ̀ bẹ́ẹ̀ o, pé ohun tí yóò ṣe náà ni kó dá fọ́ọ̀mù tó gbà padà. Níbẹ̀ ni ètò náà yóò sì ti bẹ̀rẹ̀ pẹrẹwu. Wọ́n ní bó bá dá fọ́ọ̀mù ẹ̀ padà, àwọn yóò fi fọ́ọ̀mù náà ránṣẹ́ sí ìdílé tó ń dárúkọ pé òun ti wá yìí. Wọn yóò sì yẹ kinní náà wò, wọn yóò tọpinpin ẹ̀ dáadáa láti mọ̀ bóyá gbogbo ohun tó kọ sínú fọ́ọ̀mù yìí ló jẹ́ òdodo. Owóyẹmí ní ọjọ́ 5 oṣù kejìlá yìí làwọn ti fi òpin sí i tẹ́lẹ̀ pé kálukú gbọ́dọ̀ dá fọ́ọ̀mù tiẹ̀ padà. Àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, níṣe làwọn tún fún Wàsíù Àyìndé ní ọjọ́ 5 sí i, tí àwọn sì ní kó dá fọ́ọ̀mù tiẹ̀ padà títí ọjọ́ 10 oṣù kejìlá tí a wà yìí, ìyẹn ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ yìí. Èyí ni pé ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́, gbogbo ayé yóò mọ ibi tí ọkùnrin olórin fújì náà ti bá wọn tán ní ìdílé Jádíàrà, níbi tí Awùjalẹ tuntun yóò ti wá. Ẹ̀ka kan nínú ìdílé Fòṣẹ̀gbùwà ní Jádíàrà yìí wà. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà kan àwọn gbọ̀ngbọ̀n ju àwọn tó kù lọ nìyẹn. Owóyẹmí ní nígbà tí yóò bá fi di ọ̀sẹ̀ kínní
sí ìkẹta nínú oṣù kínní ọdún 2026 tó ń bọ̀ yìí, àwọn Ìjẹ̀bú yóò ti ní Awùjalẹ̀ tuntun. Nítorí ẹ̀ làwọn sì ṣe ń ṣe ohun gbogbo ní ṣísẹ̀ntẹ̀lé kí ọ̀rọ̀ sì yanjú kíá láìsí wàhálà kankan. Ó ní bí Wàsíù yóò bá jẹ Awùjalẹ̀ náà, àwọn ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nìyẹn, kó dá fọ́ọ̀mù ẹ̀ padà. Àmọ́ ọkùnrin olórin fújì náà pàápàá ti sọ̀rọ̀. Ó forin sọ̀rọ̀ níbi òde eré ẹ̀kan ni. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò lè tó báwọn èèyàn ṣe ń fà á yìí. Ó ní ipò Awùjalẹ̀ ni ẹni tó bá sì jámọ́ lọ́wọ́ nínú gbogbo àwọn tí àwọn ń dù ú ni yóò gbárùkù ti ẹni tó bá jámọ́ lọ́wọ́ yìí. Ó ní bí àwọn èèyàn bá ń sọ pé òun kì í ṣe ọmọ ìdílé ọba, a jẹ́ pé wọ́n ń tàbùkù Awùjalẹ̀, Síkírù Káyọ̀dé Adétọ̀nà tó wàjà ni. Ó ní lójú gbogbo àwọn aráalé àti ará òde, lójú gbogbo èèyàn pátá ni Adétọ̀nà ṣe fi òun jẹ olórí ọmọ ọba gbogbo. Akùnrin olórin fújì náà ní kí ló dé tí Awùjalẹ̀ kò mú nínú àwọn tí wọ́n wá jáde báyìí tí wọ́n ń pe ara wọn ní ọmọ ọba, tàbí wọ́n fẹ́ sọ pé Awùjalẹ̀ kò mọ ohun tó ń ṣe ni, tàbí ẹni tí kò bá jẹ́ ọmọ ọba lè joyè olórí ọmọ ọba ni. Ó ní kí Awùjalẹ̀ tó lè fi òun jẹ olórí ọmọ ọba, ṣebí wọ́n wádìí òun o. Àwọn tí wọ́n ṣèwádìí káàkiri sì padà wá jábọ̀ fún ọba náà pé kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, ọmọ ìdílé Awùjalẹ̀ àtijọ́ lòun. Ó ní ohun tó lè jẹ́ kí ọba Adétọ̀nà fi òun jẹ olórí ọmọ ọba nìyẹn. Bẹ́ẹ̀ ni kì í ṣe olórí ọmọ ọba abúlé lòun jẹ, olórí ọmọ ọba gbogbo Ìjẹ̀bú pátápátá ni. Níbi tí ọ̀rọ̀ wá wà báyìí, fọ́ọ̀mù Wàsíù Àyìndé lókù tí gbogbo ayé ń retí o. Ó dàbí pé kì í ṣe àwọn fòṣẹ́gbùwà nìkan ni wọ́n ń dúró de fọ́ọ̀mù náà. Gbogbo àwọn ẹbí lọ́balọ́ba níjẹ̀bú ni wọ́n fẹ́ mọ àwọn tí wọ́n bí Wàsíù Àyìndé àti bí wọ́n ti jẹ́ ọmọ ìdílé ọba níjẹ̀bú òde. Bẹ́ẹ̀ ni Àyìndé gbọ́dọ̀ dá fọ́ọ̀mù náà padà títí ọjọ́rú wọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kejìlá tá a wà yìí. Bẹ́ẹ̀ ni fọ́ọ̀mù náà kò ní í ṣe é gbé pamọ́, torí ọ̀rọ̀ tó bá ṣojú ìlú kò farasin o, gbogbo ayé pátá ló gbọ́dọ̀ rí i. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ akọrin Wàsíù Àyìndé yìí wò pẹ̀lú oyè Awùjalẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.